Mo kí gbogbo ẹ̀yin àgbàlagbà nínú yàrá the Golden Room YouTube channel TV wípé ẹ kú àkókò yìí. Èmi tí náà ni Prophet Àpáta Àgbàníkùn. Mo sì kí gbogbo ẹ̀yin tẹ́ ń subscribe pátápátá, tí ẹ ti ń share, tẹ́ ti ń comment. Ọlọ́run bọ̀ ní fi wọlé o. Mo ti ń sọ wípé ẹ máa try kẹ́ máa subscribe. Tẹ́ bá ti ń subscribe ní gbogbo message tí mo bá ti ń ṣe yóò máa bọ́ sójú fóònù yín lẹ́ẹ̀kan náà. Eléyìí tí mo fẹ́ mú wá sí là ń pè ní Atude asínà tipátipá. Tọ́nà bá dí mú èèyàn tí àti jẹ àti mu ó di wàhálà tó ń forí kọjá káríwọ̀ kiri. Wáyé tí mo máa ń sábà fi Atude lẹ̀ ni pé tó o bá sí ìdè lára ẹ dandan ni pé wàá rówó, ṣùgbọ́n tí ìdè bá wà lára èèyàn kódà kó fi 1 million jó òògùn kò ní ṣiṣẹ́. Ẹ gbọ́, so ló fà mo fi like Atude gan. Atude da, ẹ̀yọ́nú da, àwọn ìmùlẹ̀ àwọn iṣẹ́ bẹ́ẹ̀ da. So eléyìí ewé yìí dáadáa. Ewé yà máa ń pe ewé yìí ní ewé àwẹ̀dẹ wòrìṣà wọrí mi. So ẹ máa bá mi já kó pọ̀. Ṣé gbọ́? Tẹ́ bá ti já kó pọ̀ bẹ́ẹ̀ yẹn, ewé àwẹ̀dẹ. Tẹ́ bá ti já kó pọ̀, ẹ má fi ṣe oṣù ká. Ẹ má gbé sọ́tọ̀. Ẹ lọ bá mi lọ wá kí là ń pè egbò tútè díẹ̀. Ẹ bá mi gun kúkúná epo ọbọ̀ díẹ̀. Ata ìjọsí ẹyọ 3, nǹkan 3 ìpéré lẹ́wàá gun mọ́ ọṣẹ ìwẹ̀ kan. Ẹ wàá gbé sínú ewé àwẹ̀dẹ yìí tẹ́ fi ṣe kankan yìí. Tẹ́ bá gbé sí tán, ẹ wàá pa epo pupa, ẹ wàá fi epo pupa para látòkè délẹ̀. Tó bá ti di òru, nǹkan bí aago 10 sí aago 11, omi yẹn á gbóná wọ́rọ́wọ́, òun lẹ̀ fi wẹ̀, ṣàdúrà fi wẹ̀. Ẹ rí i pé tẹ́ bá sùn, tẹ́ bá fẹ́ jí báyìí ara ròyìn, gbogbo ìdè yẹn máa já. Ẹ rí i pé ọ̀nà àṣì afẹ́fẹ́ yẹn máa yàtọ̀. Èmi tí náà ni Prophet Àpáta Àgbàníkùn. Fún ẹ̀yin tẹ́ fẹ́ pè mí, tẹ́ tún fẹ́ WhatsApp mi, tẹ́ fẹ́ béèrè ìbéèrè, ẹ pè mí sórí, ẹ bá mi sọ sórí WhatsApp ni o 07064294474. Prophet Àpáta Àgbàníkùn náà ni. Máa sàlám.